Jésù yan àwọn ọmọ ẹ̀yìn 12. Ó sì ṣe ní ijọ́ wọn nì, ó lọ sí orí òkè lọ gba àdúrà. Ó sì fi gbogbo òru náà gbàdúrà sí Ọlọ́run. Nígbà tí ilẹ̀ sì mọ́, ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, nínú wọn ni ó sì yan 12, tí ó sì sọ ní àpọ́stélì. Símónì, ẹni tí ó sọ ní Pétérù, àti Áńdérù arákùnrin rẹ̀, Jákọ́bù àti Jòhánù, Fílípì àti Bátólómíù, Mátíù àti Tómọ́sì, Jákọ́bù ọmọ Áféù àti Símónì tí à ń pè ní Sílọ́tì, àti Júdà arákùnrin Jákọ́bù, àti Júdásì Ísíkáríótù tí í ṣe oníkúpani.